Sunday Igboho ṣàjáde sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lórí àkọlù táwọn agbésùmọ̀mí ṣe nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n láwọn ti fẹ́ kán lùgbọ́ bẹ́ẹ̀ làwọn ti fẹ́ tẹ̀lé àwọn afẹ̀míṣòfò yẹn láti rí dájú pé àwọn mú gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì, àmọ́ wọ́n láwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ pé káwọn sì ní sùúrù náà páwọn ń ṣe àwọn ìwádìí òfin tó kan lọ́wọ́ pé pàápàá jùlọ inú igbó tẹ́ ń wò yẹn páwọn afẹ̀míṣòfò yìí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró àwọn àdó olóró tí máa ń dún gbàmù pé wọ́n ti rí káàkiri ọ̀pọ̀lọpọ̀ inú igbó yẹn kán má kàn lọ rọ́ọ̀lù lójijì pé wọ́n ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lọ́wọ́. ẹ̀yin èèyàn mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí ọjọ́ bíi méjì sẹ́yìn báyìí ni olóyè májàsọ́lá Sunday Igboho sà owó baba dami ni wọ́n kán lùgbọ́ ni wọ́n kán lùgbẹ́ lábúlé kan tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun níbi tó ń sọ pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ya wọnú ìlú yẹn tí wọ́n ti lé gbogbo àwọn tí ń bẹ nínú ìlú yẹn kúrò pátápátá àtọmọdé o àtàgbà o àti kábíyèsí àtàwọn lóyè ládéládé gbogbo wọn sáré kàbàkàbà wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn bẹ́ẹ̀ ni wọ́n pa gbogbo lé ọ̀nà gbogbo oko tí wọ́n ti dá àwọn kòkòkò okòbì wọ́n pa gbogbo ẹ̀ tì lánàá òde ìyàbíjẹta ẹni Sunday Igboho sà ó dá gbogbo wọn padà lọ sínú ìlú yẹn bẹ́ẹ̀ ló sì fi nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń tẹ̀lé káàkiri ó fi lára wọn sínú ìlú yẹn kó máa mójútó nínú ìlú yẹn kó sì máa ṣọ́ wọn. àmọ́ ìṣẹ̀lẹ̀ àbàmì tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí l'Ógbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n jí wọn gbé lọ. Sunday Igboho sá sọ pé wọ́n fẹ́ kán lùgbò wọ́n fẹ́ tẹ̀lé àwọn pípù yẹn láti lọ mú wọn páwọn ìjọba ń sọ pé kóun ní sùúrù o kóun lọ fẹ̀dọ̀ lórí òróǹro. bẹ́ẹ̀ ló sọ pé àwọn ọ̀gá àwọn DSS pé wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà o pẹ̀lú àwọn ọmọ ológun wa pé wọ́n ti gbìyànjú tiwọn àmọ́ ibo ni gbogbo gbìyànjú wọn ibo ló já sí báyìí ṣé wọ́n ti dóòlà àwọn ọmọ tí ń bẹ́nu gbó. Sunday Igboho sáfẹ́ lọ ó sọ pé wọ́n ní kóun máa lọ ẹ wò ó mo gbé fọ́nrán ìwà o kó má kàn dàbí ẹni pé olúwẹ̀ kàn ṣáà ń ṣe àhesọ ọ̀rọ̀ màá yí kíní yẹn sókè ní ìsín tẹ́ farabalẹ̀ gbálà yí ọ̀rọ̀ lẹ́nu olóyè májàsọ́lá Sunday Igboho sà ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. fẹ́yìn tẹ́ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí follow wa bẹ́ẹ̀ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo kúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹ́nu ó yá ẹ̀ ń so níbẹ̀. mo ti rẹ́dì láti bí ìjẹta àwọn ọmọ ti dúró wọn jẹun mú wọn pọ̀ gidi àwọn tó wà ní ilé 500 tó ń jẹ́ àwọn tó abẹ́ lo agbára tó wà lẹ́ ní àníṣù káwọn òbí work on it ọmọ jẹ pé akẹ́kẹ́dẹ́ mọ́ ìkìlì inú gbó yẹn wọ́n tó sọ fún mi nìyẹn wọ́n ní kí wọ́n já fọ́ sínú gbó yẹn káwọn àrùkì wọ́n ní no pé èèyàn wà òkè kéde káwọn investigate tí àwọn pípẹ́ sápamọ́ sí bẹ́ẹ̀ni kápẹ́ bá àwọn la fẹ́ support àníṣù kájọ sí ni àwọn èso ọ̀lẹ́ o wàhálà mi fọlọ́ mbúra lẹ́yìn ilé ìdẹ́rẹ́ tàbá ti kọ́ńtà àwọn tẹ́rin róòlù ìṣẹ̀lẹ̀ mọ́ wàláì tó bá ti pè mí ní instruction tó bá ti pè mí ní ọ̀dà tó fẹ́ pè mí wọ́n pè mí ilẹ̀ pẹ̀lú àwọn tèmi káwà nù owó yẹn ká mọ́nítọ̀ fẹ́ róòlù ìṣẹ̀lẹ̀ mọ́ tó rà máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni wíyẹ̀ ọlọ́run bá ń gbọ́ èsì pé mi fẹnu sí o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo bẹ̀rẹ̀ owó láwọn mo ti múra pẹ̀lú abẹ́yẹmọ abẹ́rẹ̀ owó kankan kálukú fara ẹ̀ lẹ́ni àbí mo fi lówó mọ́tò wá mi ṣé mo fi lówó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mò ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn dẹ̀ ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù pé àwọn Fúlàní yẹn yin àwọn kankan pé àwọn fẹ́ kọjá pé á mọ̀ lọ wọ́n mọ̀ fi kíní bọ́ǹbù yẹn sáwọn yẹn lẹ́sìn ká fara balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti try ọ̀gá àwọn DSS yẹn try gan ó ń pè wá ó ń monitor wa ó sì sọ pé káwọn stand by àjọ sí ó dẹ̀ monitor bẹ́ẹ̀ láwọn instrument tó dá látàárọ̀ lè máa ti ń pè so láìpẹ́ láìpẹ́ á mọ̀ bí táwọn ọmọ yẹn wà ọlọ́run bọ́ dẹ̀ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi òun tèmi náà ń kéré àti ẹ tètè fún wa lágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by so mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà
agbára bàbá Tinubu ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni wo ìsara yín àìsara wọn iṣẹ́ wa ni iṣẹ́ ni Yorùbá mọ̀ ń ṣe àwọn èsì mọ́lá ti ń tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adẹ́kọ́lá yóò bá ìkíná bò yẹn ara àwọn ọmọ àlẹ́ Yorùbá kẹ́rẹ́ tó ń tẹ̀lé àwọn Fúlàní tọ́jọ́ sẹ́ bí yẹn o ṣùgbọ́n àjọ mú wọn pọ̀ ni. so mo fi àsìkò yìí mo fi bẹ lọ́wọ́ fún gbogbo àwọn tí ìdílé wọn fẹ́nu tó ṣẹlẹ̀ yẹn Ọlọ́run bọ́ dó làwọn ọmọ yẹn yóò dà fún mi fẹ́ra mi ilẹ̀ láti lọ sí béèrè owó ṣùgbọ́n kọ́kọ́ dà ibo ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti ń dápá wú àtàwọn tí ń tẹ̀lé wọ́n tún ti bẹ̀rẹ̀ níyàwó tó ráwọn Yorùbá sọ bẹ́ẹ̀ àfi pèsè wọ́n sọ bẹ́ẹ̀ láfi pèsè kájí káwọn tó bàbá mi Olúgbọ́n ní àwọn ń tó ní ìfarabalẹ̀ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ sún bàbá ń gbà pípé pọ̀ tí mo pe bàbá Olúgbọ́n torí mi bàbá níbẹ̀ mo sá ń pe bàbá lẹ́la bàbá ẹ̀jẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ sẹ́ẹ̀ ní sẹ́sẹ́ ojú mọ́ pé bàbá Olúgbọ́n tí bàbá lè testify wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ kọ́dà wọ́n ṣe mítìn lánàá pẹ̀lú gọ́vnà wọ́n ṣe mítìn tó pẹ́pẹ́ òru náà tó parí mítìn pẹ̀lú gọ́vnà lánàá wọ́n á ní gọ́vnà sọ pé àwọn ọ̀fẹ́ kákẹ́ndé ní wọnú gbó yẹn kákàmọ́ orúgbó kiri tó jẹ́ pé ànímọ̀bí tó wà kákùn mọ̀ sàmọ̀ yẹn lẹ́sìn ṣùgbọ́n ká jẹ́ kí wọ́n dictate ibi tí wọ́n dúró sí bẹ́ẹ̀ kí wọ́n káwọ́ bá ṣe fẹ́ rìnrìn yẹn so tàbá dẹ̀ ti ṣẹ̀yẹ́ tán ọmọ pé gómìnà náà support wa tí yóò ní ṣẹlẹ̀ mọ́ tábìlì káńkọ̀ gbogbo tó bá jẹ́lẹ̀ wa tàdé fáwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run lọ́ba yẹn so gómìnà ti gbọ́ ti yóò sì fi àbọ̀ ọmọ ìyá àtìyá rẹ̀ lẹ̀ tọ́rọ́ lọ́wọ́ wọn dúró pẹ̀lú àwọn náà gbogbo nǹkan tẹ́ ń béèrè fún tó wá jórí òdúdú lẹ́wà ọba tó nílé yóò kó sí gómìnà yóò ṣe fún yín ṣùgbọ́n tẹ bá dúpẹ́ ìgbàgbọ́dọ̀ Fúlàní fún wa tó rámọ̀ tẹ́kùn lè pẹ̀lú ayé ń sìn ẹ̀dẹ̀ ni wò fún yín lówó wọ́n fi àjẹ́ pé sọ̀rọ̀ kan ó bí wọ́n ń bá bí tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ́nmẹ́ntẹ́ lásán lẹ́ka sọ tó ń bínú sí sí gómìnà yóò lùkùn tó yìí yóò lè bá yín sọ̀rọ̀ yóò dẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run ní ilé sí i. Bàbá ọmọ rẹ̀ yóò dúró tì ọ́. Gómìnà ó fi mọ̀mọ́ rẹ̀ lẹ̀ láìpẹ́ yìí. Ó máa wá bá mi gé dáàdì mi, wọ́n ti fi mọ́ mi lẹ̀ àti dáàdì mi. Ó sì máa rí ìsìn láìpẹ́ torí mọ̀mọ́ gómìnà yẹn èèyàn dáadáa. Èèyàn dáadáa ni o. Ó dẹ̀ máa ń gbà á balẹ̀, ó dẹ̀ máa ń listen. Mo fi Ọlọ́run búra pé nígbà tó bá fi tó ẹni ní Thursday. By Monday gómìnà ọ̀rọ̀ ẹni yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Mo mọ̀ dáadáa. Ó dẹ̀ mọ́ Attorney General àwọn ẹ̀ lọ́ọ̀yà mi ni. Àjùlọ yẹn lọ́ọ̀yà mi nìyẹn dáadáa dẹni bàbá yẹn kọ́ fóònù mi dà ẹ jẹ́ ń pè wọ́n tí fóònù wọn bá lọ́ọ̀ṣọ́ máa gbé ẹ̀rí pé yóò gbé. Tọ́rọ́ lọ́wọ́ wọn dúró pẹ̀lú àwọn náà gbogbo nǹkan tẹ́ ń béèrè fún tó bá jórí òdúdú lẹ́wà ọba tó nílé yóò kó sí gómìnà yóò ṣe fún yín ṣùgbọ́n tẹ bá dúpẹ́ ìgbàgbọ́dọ̀ Fúlàní fún wa tó rámọ̀ tẹ́kùn lè pẹ̀lú ayé ń sìn ẹ̀dẹ̀ ni wò fún yín lówó wọ́n fi àjẹ́ pé sọ̀rọ̀ kan ó bí wọ́n ń bá bí tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ́nmẹ́ntẹ́ lásán lẹ́ka sọ tó ń bínú sí sí gómìnà yóò lùkùn tó yìí yóò lè bá yín sọ̀rọ̀ yóò dẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ lọ gbàbọ̀dé fún àwọn Boko Haram ẹ rìlísì wọn Ọlọ́run ní rìlísì wọn. Bàbá ọmọ rẹ̀ yóò dúró tì ọ́. Gómìnà ó fi mọ̀mọ́ rẹ̀ lẹ̀ láìpẹ́ yìí. Ó máa wá bá mi gé dáàdì mi, wọ́n ti fi mọ́ mi lẹ̀ àti dáàdì mi. Ó sì máa rí ìsìn láìpẹ́ torí mọ̀mọ́ gómìnà yẹn èèyàn dáadáa ni o. Ó dẹ̀ máa ń gbà á balẹ̀, ó dẹ̀ máa ń listen. Mo fi Ọlọ́run búra pé nígbà tó bá fi tó ẹni ní Thursday. By Monday gómìnà ọ̀rọ̀ ẹni yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Mo mọ̀ dáadáa. Mo dẹ̀ mọ́ Attorney General àwọn ẹ̀ lọ́ọ̀yà mi ni. Àjùlọ yẹn lọ́ọ̀yà mi nìyẹn dáadáa dẹni bàbá yẹn kọ́ fóònù mi dà ẹ jẹ́ ń pè wọ́n tí fóònù wọn bá lọ́ọ̀ṣọ́ máa gbé ẹ̀rí pé yóò gbé. Wọ́n tó bá gbé wọ́n ti ṣe program lọ́yọ̀ọ́ máa lọ ọbẹ̀ mo ti rẹ́dì láti bí ìjẹta àwọn ọmọ ti dúró wọn jẹun mú wọ́n pọ̀ gidi àwọn tó wà ní ilé 500 tó ń jẹ́ abẹ́ lọ agbára tó wà lẹ́ ní kàníṣù. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa abẹ́rẹ́ ìpele ìgbẹ̀nu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ kí ni nǹkan tẹ̀lé sí fọ́nrán yìí ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ wútú kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó
ọgbọ́n capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.